káàbọ̀ sí movie review by Tolex channel ibi tá máa ti ń gbóríṣiríṣi movie wá láti sọ òtítọ́ ọ̀rọ̀ nípa wọn. Fíìmù tí mo tún mú review ẹ̀ wá léni òun ni LABAKE OLODODO. LABAKE OLODODO fíìmù yìí sinimá movie ni, ṣùgbọ́n mo ní ẹ jẹ́ kí n mú review ẹ̀ wá fún àwọn olólùfẹ́ mi kí wá gist àwọn olólùfẹ́ mi. Nínú gbogbo scene tó wà nínú LABAKE OLODODO yìí mo rí sí nǹkan tó yẹ pé ó jọ mí lójú gidigidi gan èyí tó wà ńbẹ̀. Scene yẹn jẹ́ ní ibi tí LABAKE ló ti torí ọkùnrin ó tún ìmúra ẹ̀ ṣe torí pé ó nífẹ̀ẹ́ ọmọkùnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Jaiye Ọba. Ó fa irun orí ẹ̀, gbogbo ìwọ̀ tí ìyá àgbà kà sílẹ̀ fún ní pé kó má ṣe gbogbo ẹ̀ pátápátá ló ti torí ọkùnrin ló ṣe. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tá bá wí fún ọmọ ẹni ọba jí ó gbọ́. Wọ́n dẹ̀ sọ pé ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni o, nínú scene yìí ìyá àgbà ó kìlọ̀ fún wípé irun orí ẹ̀ kò gbọdọ̀ fa, kò gbọdọ̀ jóúnjẹ níta. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò gbọdọ̀ nífẹ̀ẹ́ ọkùnrin kankan. Ṣùgbọ́n LABAKE kọ̀ jálẹ̀. Gbogbo èèwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni LABAKE ṣe. Ó fa irun orí ẹ̀, èyí ìmúra ológun rẹ̀ tó máa ń múra tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò múra bí ológun mọ́. Ó wá bẹ̀rẹ̀ sí ní máa múra bí ọmọge. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ó tún ṣe kíni, ó tún jẹun níta. Gbogbo ìwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ìyá àgbà kà sílẹ̀ fóun yí pé kóun má ṣe tí ó wá padà ṣe kí wá ní ìgbẹ̀yìn ẹ̀ òfo náà ni. Torí ẹ̀ lẹ ṣe máa sọ pé tí wọ́n bá ń báyàn sọ̀rọ̀ kéèyàn máa ṣe kíni, kí èèyàn máa tẹ́tí sílẹ̀, kí èèyàn dẹ̀ máa gbọ́. Wọ́n ní wípé nǹkan tí ìyá àgbà rí níbi tó jókòó sí, ọmọ kékeré bó lọ gun orí igi ewé kò lè rí láyéláyé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni scene yìí ṣe jẹ́. Torí wípé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ gbogbo èèwọ̀ tí ìyá àgbà kà sílẹ̀ fún pé kó má ṣe kí wá ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ̀ náà ó padà mú gbogbo èèwọ̀ náà ó ṣe. Ìgbà tó jẹ́ ṣe tán náà jẹ̀kẹ̀rẹ̀ ó bu lọ́wọ́. Ọmọkùnrin tó gbẹ́kẹ̀lé tó ní òun nífẹ̀ẹ́ sí tó ti torí ẹ̀ fa irun orí ẹ̀ tó ti torí ẹ̀ tún ìmúra rẹ̀ ṣe, ó tún make up gan níbi tó tún lè dé. Ìgbà tó dé ọ̀dọ̀ ọmọkùnrin yìí tí ọmọkùnrin yìí gan tó wò, ẹ̀yin náà máa rí pé ìdíwé bí ọmọkùnrin yẹn ṣe ó yà lẹ́nu gidigidi ń pé ṣé LABAKE náà lélẹ́yìí. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ gbogbo ẹ̀ náà wà dà, ó padà bú lọ́wọ́ náà ni. Ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú scene yìí ni wípé tí wọ́n bá ń báyàn sọ̀rọ̀ bóyá òbí èèyàn ni o àbẹ́ni tó bá júyàn lọ ni o, tí ó bá ń báyàn sọ̀rọ̀ kí èèyàn máa gbọ́. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú scene yìí nìyẹn. Kò jẹ́ bó ti jẹ́ lórí review ti LABAKE OLODODO yìí. Ẹ jẹ́ lè tún drop comment section bóyá fíìmù tí ẹ bá fẹ́ jẹ́ kí n wò láti wá ṣe review ẹ̀ ní orí ìkànnì yìí. Ẹ lè drop ẹ̀, ẹ má worry èmi ní tiyín, mo máa farabalẹ̀ wo fíìmù náà, màá lè wá jábọ̀ fún ẹ̀yin olólùfẹ́ mi. So movie review nìkan ni channel yìí wà fún. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ lè share sáwọn family yín, àwọn ọ̀rẹ́ yín, àwọn náà má lè mọ̀ nípa Yorùbá movie review tí à ń ṣe ní orí channel yìí. Ẹ má gbàgbé láti subscribe sí channel, ẹ like fídíò yìí, ẹ comment. Ó dàbọ̀.